ògbóǹtarìgì adẹ́rìn-ín-pọ̀ṣónú Mr Ibu wọ ká ilẹ̀ sùn lánàá ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2024 ní ìlúmọ̀ọ́ká òṣèré tíátà nì John Okafor tọ́pọ̀ èèyàn mọ̀ sí Mr Ibu wọ ká ilẹ̀ sùn ìlú Ezekwe-Amuri tó wà níjọba ìbílẹ̀ Nkwanu ní ìpínlẹ̀ Enugu ìlú abínibí ọkùnrin ọ̀hún ni ètò náà ti wáyé o. Sunday Okafor àbúrò olóògbé náà ṣàlàyé pé ẹbí pinnu láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún akọni wọn tó dágbére fáyé lórí bí ikú rẹ̀ ti fi àpẹẹrẹ ìfẹ́, ìdùnnú àti ìgbé ayé tó nítumọ̀ lélẹ̀ fún mọ̀lẹ́bí. Ọjọ́ 2 oṣù kẹta ọdún 2024 ni ìròyìn ikú òṣèré náà jáde lẹ́yìn àìsàn kan èyí tí òun fúnra rẹ̀ ṣàpèjúwe bí àìsàn àbádì èyí tó bá a fínra. Nínú ọ̀kan lára àwọn fọ́nrán tó fi lélẹ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ lóṣù kẹwàá ọdún 2023 ni òṣèré tó dolóògbé náà ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olólùfẹ́ rẹ̀ láti máa fàdúrà ran òun lọ́wọ́ lórí àkẹ́tì àìsàn náà ni olóògbé ọ̀hún ti ṣàlàyé pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo wà nílé ìwòsàn bẹ́ẹ̀ ni àwọn dókítà sọ fún mi pé ọ̀nà kan ṣoṣo tí mo lè fi gbádùn ni kí wọ́n gé ẹsẹ̀ mi méjèèjì kúrò. Mr Ibu sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ láti bá ké pe Ọlọ́run torí òun kò fẹ́ kí wọ́n gé ẹsẹ̀ òun rárá o. Bákan náà ọmọbìnrin tó gbàtọ́ Jasmine Okafor ké sí àwọn èèyàn ìlú àti àwọn onílé iṣẹ́ ńláńlá fún ìrànwọ́ láti lọ tọ́jú bàbá òun nílẹ̀ òkèèrè. Jasmine sọ pé láti nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì ni bàbá mi ti dùbúlẹ̀ àìsàn a sì gbé lọ sílé ìwòsàn àmọ́ gbogbo ipá tí a ní láti ṣe ìtọ́jú rẹ̀ láti ná láti inú àpò wa ṣùgbọ́n tí ètò ìlera olóògbé náà kò gbé pẹ́lí rárá. Jasmine fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ilé ìwòsàn aládàáni tó lórúkọ nínú Èkó òun la wà ìgbìyànjú wa ní láti gbé e kúrò níbẹ̀ lọ sí ibòmíì nítorí bí kò ti sí àyípadà fún un níbẹ̀. Ìkéde tí olóògbé Okafor ṣe lóṣù kẹwàá ló jẹ́ ìgbà kejì tí ó kéde àìlera rẹ̀ fáráyé lórí bó ti ṣáájú ṣe bẹ́ẹ̀ lóṣù kẹta ọdún 2022 tó ti sọ pé májèlé oúnjẹ ń bá òun fínra. Ẹsẹ̀ Mr Ibu méjèèjì di gígé lẹ́yìn iṣẹ́ abẹ méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó là kọjá. Nígbà tí ìkéde àìlera rẹ̀ pé oṣù kan, ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dá owó jọ láti ṣèrànwọ́ fún òṣèré tó di olóògbé náà láti fi ṣe ìtọ́jú ara rẹ̀. Ṣùgbọ́n òṣèré náà padà jẹ́ ìpè ẹlẹ́dàá rẹ̀ lọ́jọ́ 2 oṣù kẹta ọdún 2024. Oṣù kẹwàá ọdún 1961 ni wọ́n bí Okafor. Ó jẹ́ òṣèré tíátà adẹ́rìn-pọ̀ṣónú, adarí ayẹyẹ, ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Enugu lápá gúúsù ìlà oòrùn ilẹ̀ Nàìjíríà. Agbègbè Sápẹ́lẹ́ ni olóògbé náà ti lo ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ níbi tó ti ṣiṣẹ́ láti rán ara rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ àti láti ṣèrànwọ́ fún àwọn ẹbí rẹ̀. Ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, oníjà kàràtì àti ẹ̀ṣẹ́ jíjà kó tó bẹ̀rẹ̀ ṣíṣe eré orí ìtàgé. Àwọn èèyàn ìlú gba tiẹ̀ bó ti máa ń fi ojú rẹ̀ pa èèyàn lẹ́rìn-ín, ijó àti àwàdà ṣíṣe rọ̀ ọ́ lọ́rùn lọ́pọ̀lọpọ̀. Mr Ibu ṣe ìgbéyàwó nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ọmọ kẹ́ nípasẹ̀ ìgbéyàwó méjèèjì. Tó kì í dùn kó pọ̀ àníri jù báyìí lọ ní abala ìgbé ayé Mr Ibu àti bó ti padà wọ káàlẹ̀ sùn. Àgbàládùra pé lágbára láṣẹ Olódùmarè àìsàn burúkú ò ní kọlù wá o, a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ bẹ́ẹ̀ là sì ní kú ní rèwerèwe. Orúkọ tèmi ni Babalọlá Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ láti iléeṣẹ́ Jígí Alára. Títí di ìgbà mìíràn tá ó fi ire àti ayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.